ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára. Ìkànnì tí ẹ ti ń retí láti gbọ́, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ ìtàn pẹ̀lú ẹ̀mí, tí a ń rọ ìròyìn bí àkọ́lé ìtàn, níbi tí ìgbóhùnsáfẹ́fẹ́ dàbí àṣà ilé, tí a ti ń sọ àbọ̀ jíjẹ di àtúnbẹ̀rẹ̀ ayé pẹ̀lú ìmísí Odùduwà nínú gbogbo ọ̀rọ̀ tí ó bá jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di. Abdulkareem Nimat ni oníròyìn yín. Ìjọba àpapọ̀ ké gbàjarè lẹ́yìn tí àrùn tó ń gbẹ̀mí màálù kọlù ìpínlẹ̀ 17. Ìjọba àpapọ̀ ti ké gbàjarè o pé àrùn bovine pneumonia tó máa ń kọlù àwọn màálù ti tàn dé ìpínlẹ̀ 17 ní Nàìjíríà. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé kan tí wọ́n ti jíròrò lórí bí wọ́n yóò ṣe fòpin sí àrùn náà nílùú Àbújá, mínísítà fún ohun ọ̀sìn Idi Mukhtar Mayaha ní àrùn náà lè ṣàkóbá fún ẹ̀ka ohun ọ̀sìn ní Nàìjíríà, àmọ́ wọ́n lè rẹ́yìn rẹ̀ tí ìjọba bá tètè ṣe ohun tó yẹ nípa rẹ̀. Ó fi kún pé láti ìgbà tí àrùn náà ti wà lóde ló ti ń ṣàkóbá fún ọrọ̀ ajé ohun ọ̀sìn, àti pé tí ìjọba kò bá tètè kápá rẹ̀ ó lè pa odidi àgbo màálù kan run. Mínísítà ọ̀hún ké sí gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn pátá láti bẹ̀rẹ̀ ṣíṣe ohun tó yẹ bíi fúnfún àwọn ohun ọ̀sìn wọn ní abẹ́rẹ́ àjẹsára lọ́nà àti kápá àrùn ọ̀hún. Nígbà tó ń bá àwọn ọmọ ìgbìmọ̀ tó ń rí sí kíkápá àrùn náà sọ̀rọ̀, Mayaha rọ̀ wọ́n kí wọ́n ṣe àlàkalẹ̀ ọ̀nà láti fòpin sí àrùn náà nítorí ó lè ṣàkóbá fún ẹ̀ka ohun ọ̀sìn káàkiri Nàìjíríà. Àrùn bovine pneumonia jẹ́ àrùn tó máa ń ṣàkóbá fún ẹ̀mí màálù àti ẹ̀fọn. Àwọn onímọ̀ ní kòkòrò Mycoplasma mycoides ló ń ṣokùnfà àrùn ọ̀hún tó máa ń mú kí ẹranko ní àìsàn ibà, èyí tó máa ń gé ẹ̀mí wọn kúrú. Ní ìdá 50, àrùn náà máa ń tàn kálẹ̀ tí wọ́n bá mí ohun tó wà lára ẹranko míì tó bá ní àrùn náà sí mu. Ó sì jẹ́ àrùn tó ń gbẹ̀mí ọ̀pọ̀ màálù àti ẹ̀fọn nílẹ̀ Áfíríkà. Lára àwọn ọ̀nà tí wọ́n fi ń dènà rẹ̀ ni fífún àwọn ẹranko ní abẹ́rẹ́ àjẹsára kí wọ́n tó ní rárá. Ọ̀nà míì láti gbógun ti àrùn ọ̀hún ni yíya àwọn ẹranko tó ní àrùn ọ̀hún sọ́tọ̀ kúrò lára àwọn tí kò tíì ní, àti dídènà rírìn kiri àwọn ẹranko tó ti ní. Ẹ ṣeun tí ẹ ń tẹ́tí sí ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára, Jígí Alára, ìkànnì inú mọ́dúndún wá sẹ́. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.